Yoruba Nation máa dúró bolúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ as long tí wọn bá pín Nàìjíríà rídìí máa continue Akíntóyè máa dé láìpẹ́ àti Sunday Igboho láti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn. Àwọn Christian Nigerians Peter Obi ni wọ́n ń gbé kiri ìwọ náà àjẹ president ilẹ̀ Igbo ọlọ́tẹ̀ ló Ṣíbàjò òun ló jẹ́ kó máa pè ní Akíntọ́lá ọdún dá èmi lójú tó yẹ mi yé kémi wípé bí Ṣèyí Mákindé rẹ carpet gbogbo state ifá kó rẹ carpet ẹ lọ sí Èkó kó rẹ carpet ẹ dé ọ̀nà ilé mi ó ti lọ election tí wọ́n fẹ́ di ní 2023 òun ló máa bí Yorùbá Nation mi ní sọdún ẹ̀yìn rẹ mọ́ àwọn ọmọ Ísírẹ́lì sọ fún Fáráò wọ́n fẹ́ lọ Fáráò olóhùn gbà ó fi ikú ṣe fàjẹ́ ẹni tó bá ní kí Yorùbá máa la fi ikú ṣe fàjẹ́ ẹ gbàgbé ẹ Yorùbá máa lọ. Yoruba Nation máa dúró bolúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ that's the only saving grace. Ṣẹ́rí àwọn elite wa let me be true ṣẹ́rí àwọn elite wa tó ń ṣẹlẹ̀ ní wípé they have really enslaved the Yoruba Nation and the Igbos kì í ṣe pé wọn ò kàwé but because of inordinate ambition and selfishness ni ò jẹ́ fẹ́ kí Yoruba Nation dúró. Àwọn ló dẹ̀ máa benefit jù báwo ni wọ́n ṣe fẹ́ ṣe as long tí wọn ò bá pín Nàìjíríà rídìí máa continue. Ẹ jẹ́ ká wo ohun tó ṣẹlẹ̀ lẹ́kìtì tó wá pé Yorùbá jẹ́ ara wa la ṣe election ṣe kojú akára wa kò kàn ní ṣe pé ẹnìkan máa wá láti ilẹ̀ Ìgbò ẹnìkan máa wá láti ilẹ̀ Haúsá wọn á kàn first àwọn lé wa lórí àwọn kankan tí lumping of us together n tó bí nìyẹn nígbà tí mi ò fi gba ti Jonathan ló ba gbogbo ohun tó fẹ́ jẹ́ ìwọ ni o set up confab wọ́n ṣe gbogbo nǹkan army support ẹ ọlọ́pàá support ẹ àwọn senate house of rep wọ́n support ẹ àgbààgbà Yorùbá support ẹ wọ́n conduct kìíní ẹ ok o tún set up review panel headed by Dr. Okoromu wọ́n tún ṣe kìíní ẹ ìgbà tó bẹ̀rẹ̀ o wá ní o celebrate 100 years of incompatibility. Can you imagine? Olóòdì jẹ́ kí Nàìjíríà kó break lójú ẹ̀. Jonathan was celebrating 100 years of incompatibility. Nígbà tí wọ́n mọ̀ pé amalgamation tó so wá pọ̀, ó ti elapse. Ó kàn tó òkìní ẹ̀. Nígbà tó yàtọ̀ lọ́ba, ó ní tí òun bá padà lẹ́lẹ́kejì, ló wá break Nàìjíríà. Ọlọ́run tó sì mọ̀ ṣe kò padà lẹ́lẹ́kejì. Ó wá ń bá Buhari, kí Buhari kó lọ implement ẹ̀. Ṣé òun náà lè implement ẹ̀? Ó lọ gbé fún Fúlàní kó lọ implement ẹ̀. Ṣé Fúlàní fẹ́ kí Yorùbá lọ àbíkọ́ fi asábẹ́ ìdè ìgbèkùn ṣẹ́ni pé òun ló bá wà nílàjẹ́ Jonathan ló corrupt Nigerian bishops tó pẹ̀ sí kó káàkiri ẹni kí làwọn bishops náà ń ṣe every Monday ní Abuja ní fìlà ẹni wà lè béèrè lọ́wọ́ ẹ̀ kó jáde kó wá bí mi kí n fún evidence kí ló ń ṣe níbẹ̀ kí làwọn bishops náà ń ṣe they have about 300 offices fáwọn bishops níbẹ̀ ẹ wo bọ́n ṣe bá gbogbo Nàìjíríà jẹ́ olóbàjẹ́ ṣebí tó bá implement kìíní yẹn gbogbo tá à ń sọ yìí actually okay let's talk say o fẹ́ ṣe destruction kí Hausa wà ní northern region kí eastern region dó kí western region dó kò ní sí gbogbo problem wọ̀nyí náà the problem will continue like that Yorùbá Nation lọ bí wọ́n fẹ́ bó wù wọ́n bí òwù wọ́n Yorùbá Nation máa dó ètò ní pé ètò Ọlọ́run ni Ọlọ́run ló ti fi hàn hàn láti 2002 Tribune ló kọ́kọ́ ń gbé kó tó di pé àwọn Punch gbogbo wọn ń gbé pátápátá ntọ́lọ́run ti sọ láti 2002 káwọn Akíntóyè débẹ̀ kì í ṣe pé gbàtà Akíntóyè débẹ̀ ni mo ń sọ̀rọ̀ kì í ṣe gbàgbà tí Sunday Igboho jáde Sunday Igboho ó tẹ̀ lálàá ni pé Yorùbá Nation máa lọ tí o ti predict I'm talking about 2002 I have the prophecies I have the paper so Yorùbá Nation máa dúró Ọlọ́run kì í sọ̀rọ̀ kó má dúró tì bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ ni pé bí àwọn Kóìkì àwọn ọmọlẹ́yìn Sunday Igboho ṣe handle kìíní yẹn olójẹ́ kó dáadáa tí gbogbo olóríṣà tán kan jáde tán kan pariwo àwọn pa Tinubu àwọn pa Buhari àwọn pa gbá àwọn pa ọba àwọn pa jù it's absolutely nonsense wọn ò ní ìdí ẹ̀ ṣe bí Yorùbá ni wọ́n. Ntọ́lọ́run fẹ́ ṣe tó ti ń ṣètò tó ti ń lọ ìgbà táwọn Akíntóyè sì ń ṣe pẹ̀lú nínà kò sáriwo ìgbà tó ń gbóògùn wọlé ntọ́lọ́run fẹ́ ṣe fún wọn tọ́lọ́run fẹ́ ṣe fún wọn lọ́fẹ̀ẹ́ lófò tó ń gbólóògùn wọlé tí babaláwo bẹ̀ sí sọ pé àwọn ó gba kíní kan àwọn pagbá tó bẹ̀ sí sọ̀rọ̀ Sádébóyè tó bẹ̀ sí sọ̀rọ̀ sí pásítọ̀ eléyìí tó pera eléyìí tó kéèké kan tó wà lóde ṣe tó ní òun àwíṣẹ ó ní kí Prophetic kankan má jáde èmi ó jáde
tó lè mi ṣe ń jáde àwọn pásọ̀ tẹ́ jọ ń kó oògùn kiri lè má jáde kì í ṣe mi òun ló jẹ́ kékeré ẹ̀ wá rí báyìí bẹ́ẹ̀t gbogbo nǹkan ń lọ wọ́n máa gbà ìgbà tó máa parí ẹ̀ wọ́n gbé òrìṣà olórí pété kí jáde wọ́n lò ní flag what about this ohun tó yẹ ká gbé jáde lélẹ́yìí ohun tó yẹ ká fi ṣe flag Nàìjíríà ni Yorùbá nation kòkó ni wọ́n mọ̀ wá mọ́ owó kòkó làwọn Awólọ́wọ̀ fi túlẹ̀ Yorùbá ṣe owó kòkó náà fi kọ́ kòkó sà kòkó lélẹ́yìí ìyẹn ni ò ní jẹ́ kí Muslim sọ̀rọ̀ ìyẹn ni ò ní jẹ́ kí Christian sọ̀rọ̀ ok wọ́n ẹgbẹ́ yẹn síbẹ̀ olórí pété kí bí òrìṣà kan báyìí dímọ̀ tẹ́ bá tọ́jú mọ́ báyìí òrìṣà wọnú olúwa ẹ̀ ṣọ́ni díẹ̀ ni so what are you talking about wọ́n gbóríṣà síbẹ̀ wọ́n kọ́ làwọn ṣe gbogbo ẹ̀ bá rẹ̀ kẹ́ ìwọlé léyìí ohun tó yẹ ká gbé síbẹ̀ ní nitra Muslim ò ní jà Christian ò ní jà àwọn oníṣẹ́ sí ò ní jà bọ̀tẹ́ ti gbó lóríṣà síbẹ̀ òun ló jẹ́ káwọn olóṣà máa gbà pé àwọn fẹ́ gba Yorùbá ṣé wọ́n gbà á òun ló jẹ́ kí gbogbo ẹ̀ die down bẹ́yẹn ohun tá a fẹ́ níbẹ̀ ni àádọ́ orúkọ ẹni United Nation of Yorùbá àbí United States of Yorùbá Nation kòkó sì ni òun tó dẹ̀ gbọ́dọ̀ jáde níbẹ̀ nìyí kí mọ́tò yìí wà ń bẹ̀ sábà pé ìjọsìn ló parí ẹ̀ Nàìjíríà mọ́tò wà lélẹ́yìí o love equal right justice equity law and order n tó gbọ́dọ̀ jáde níbẹ̀ nìyẹn ohun tó yẹ kó jáde fún ọ nìkan gbé máa gbé kiri kàn yẹ gbóríṣà káàkiri òrìṣà ò lè gbà wálà òun ló jẹ́ kó lọlẹ̀ bọ̀tí Yorùbá Nation máa dúró Akíntóyè máa dé láìpẹ́ àti Sunday Igboho láti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn wọ́n fẹ́ dé láìpẹ́ yìí wọ́n máa wá kí ni Buhari fẹ́ ṣe láìpẹ́ yìí wọ́n máa wá Sunday Igboho máa wá kí ni wọ́n fẹ́ ṣe náà Akíntóyè àti Sunday Igboho àti gbogbo àwọn tó wọ́n máa wá láìpẹ́ yìí ẹ kó tù mí wọ́n gbọ́dọ̀ wá wọ́n ṣẹ̀ṣẹ̀ kankan bí mo ti bọ́ Olúwa sọ̀rọ̀ Olúwa jẹ́ kan wá wọ́n máa wá wọ́n ti ń gbáradì ẹ̀dá dákẹ́ bẹ́ẹ̀ ṣé kò yẹ kó wá ní kí ni wọ́n ṣe kí ni Akíntóyè ṣe no kí ni Akíntóyè ṣe ó pààyàn this reality on ground a fẹ́ lọ àwọn ọmọ Ísírẹ́lì sọ fún Fáráò wọ́n fẹ́ lọ Fáráò lóhùn gbà ó fi ikú ṣe fàjẹ́ ẹni tó bá ní kí Yorùbá má la fi ikú ṣe fàjẹ́ ẹ gbàgbé ẹ Yorùbá má lọ ẹ gbàgbé ẹ ṣùgbọ́n àwọn babaláwo àwọn olóṣèṣe ojú tó ń pariwo dáadáa wọ̀nyẹn kan pẹ̀lú mọ́ ọgbọ́n nìkan fi ṣe ẹ wọlé tí Sunday Igboho sọ lẹ́jọ́ mẹ́ta ń sìn ní ìwà comfortable pẹ̀lú ẹ̀ ní ìwà comfortable pẹ̀lú statement yẹn I've warned him ó ní láti sọ̀rọ̀ òun kí Olúgbọ́n òun bá Olúbàdàn wí it's wrong olóògbé Hausa wá wọn fún ìṣègùn ṣèbí politics ní Olúbàdàn ṣe that's politics mo sọ kíní kan fún lọ́jọ́ yẹn mo ní majority àwọn ọba wọn yẹ wọ́n fara mọ́ Yorùbá nation o nǹkan tó pọ̀rọ̀ ntẹ́ mi mà ni mo sọ yìí majority àwọn gómìnà wa olóṣèlú wọn wọ́n fara mọ́ Yorùbá nation o these are the things Sunday Igboho mọ̀ tèmi sọ tèmi mọ̀ tó dá mi lójú wọ́n fara mọ́ Yorùbá nation ṣé àwọn mọ̀ pé ìyà ń jẹ wá ni but their hand are tied wọ́n mọ̀ pé wọ́n á fi SCC halẹ̀ mọ́ wọn ok ẹ jẹ́ ká sọ eléyìí sí ẹ wo gómìnà Ondo state nísìn torí pé wọ́n rí pé indirect ló ń support Yorùbá ẹ wo tán lọ ṣe sí ìlú ẹ̀ kọ́mọ̀sì ẹ̀yẹ kó sọ fún àwọn èèyàn pé akẹ́tì gangan ni target wọn máa fẹ́ pa ó yẹ kó mọ̀ pé gómìnà Ondo state gangan náà ń gbógun tì ṣe báwọn abí táwọn aṣọ yẹn halẹ̀ mọ́ sódìdì ni ṣé wọn mọ̀ pé akẹ́tì support Yorùbá nation but wọ́n gbógun tì ẹ̀ẹ́dìbọn lọ ṣe nílùú ẹ̀ ẹ̀ẹ́dìbọn ṣe pààyàn bí ìgbà tán pa màlúù dànù what can you say about that gbẹ̀tọ́rí táwọn ọba yẹn wà lọ́kàn wọn kí Yorùbá dá dúró torí wọ́n mọ̀ pé wọ́n níbi tí wọ́n ń lọ eléyìí tó ń halẹ̀ mọ́ Tinubu wípé kán pápápá kí ló kàn wọ́n pẹ̀lú ẹ̀ ṣé kí Yorùbá ní Tinubu ni ibo ló náà fẹ́ lọ God can use anybody at any time that's just my own belief. Èbó ní pásítọ̀ kan èbó ní prophet tó wà ní Ìwó road 99 tó sọ pé pẹ̀kẹ̀lẹ̀ lòún níbẹ̀ prophet wà ní Ìwó road òun náà ló ń tàn àwọn èèyàn wá bí oníṣèbí prophet sọ wípé pẹ̀kẹ̀lẹ̀ lòún rí níbẹ̀ mo ní sọ fún mi ò rí pẹ̀kẹ̀lẹ̀ níbẹ̀ it's a waste of time pẹ̀kẹ̀lẹ̀ kan lọ ṣe mistake ni APC ẹ̀ dìbà dúró sí ẹ̀ á jẹ president á jẹ governor accord yẹn náà tó kò lè wọlé á jẹ governor accord party of Nigeria yẹn náà tó bẹ́ẹ̀ yóò bá jọba á jẹ lẹ́sàmí dùjọ rẹ̀ it's a waste of time kò mọ ohun tó ń ṣe ni
ẹ gbórúkọ ẹni ẹni pẹ̀kẹ́lẹ́ mess ẹ mọ̀ tó wọn mess ni it's a rotten mess pẹ̀kẹ́lẹ́. àwọn Christian Nigerians Peter Obi ni wọ́n gbé kiri èwo náà àjẹ president ilẹ̀ Ìgbò yẹn náà tó mo lọ́jà tí Christian Nigeria àwọn bishop yẹn bá gbé lọ́wọ́ òbu àtòkúta ni mo ti sọ bí tán ṣe mistake ara ni wọ́n fi ń ṣe nǹkan tí ẹ̀mí ni ẹ̀sìn wa kì í ṣe ti ara ó ná ìjà wa ó lágbára nínú Olúwa láti wo ibi gíga kalẹ̀ ìjà tí ẹ̀mí làwọn ń jà but àwọn ti gbà lóde wọ̀nyí torí owó wọn mọ nǹkan tí wọ́n ṣe ohun tó yẹ kán ṣe ni pé ta ni Ọlọ́run fẹ́ ta lọ Ọlọ́run fẹ́ lò tó máa tó orílẹ̀-èdè wa ṣe àkànlédé tó sọ pé léyìí ok wọ́n sọ pé Ọ̀ṣínbàjò Christian ni ṣé bí Ọ̀ṣínbàjò wà ní gọ́ọ̀mẹ̀ntì ọlọ́ pààyàn lẹ́yìn ọ̀wọ̀ kí ló ṣe sí ìjọ tó ti pààyàn náà jà Ọ̀ṣínbàjò Christian wọn kí ló ṣe sí sà kí ni àtúkọ̀ Christian dẹ̀ díẹ̀ àbí kí ẹ̀kọ́ lọ pé Ọ̀ṣínbàjò is a provincial pastor ní Banana Island he's also a special adviser to Pastor Adeboye kí ló ṣe sí ṣé báwọn iná iná support ẹ èmi ò sọ pé kíkítẹ̀ má dìbò fẹ́ni tó bá wù wọ́n but à ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè wa I am a prophet unto the nation wọ́n mọ̀ mo sì mọ àwọn tó wà wájú mi either people like it or not mo mọ̀ pé Ọlábáyọ̀ wà wájú mi mo fi gbogbo ẹni sọ Pramito Ọlábáyọ̀ wà wájú mi mo sì mọ̀ pé Ayọ̀délé wà wájú mi àwa sì jọmọdé Ọlọ́run sì gbé wa sókè lánàá àwọn bàbá méjèèjì ẹ wọ́n dẹ̀ bọlá fún mi Ọlábáyọ̀ bu ọlá fún mi nítorí Kristi inú ayé mi Ayọ̀délé Pramito ó bu ọlá fún mi nítorí Kristi inú ayé mi èmi náà gbọ́dọ̀ bọlá fún wọn torí pé mo mọ̀ pé àwọn ohun tí ń prophesy kémi tó kọ́ mi so amara wa Adébóyè kì í ṣe prophet èmi Adébóyè ti wà at loggerhead yìí táwọn èèyàn mọ̀ nígbà tí lípẹ̀dé tó kú èmi predict no paper that was then wípé ọba yẹn máa kú kó palẹ̀ ilé ẹ̀ mọ́ Adébóyè lọ ṣe birthday fún bàbá yẹn ó lọ Ọlọ́run náà 15 years kún mo dẹ̀ ta ko bàbá mo Ọlọ́run ò fi 15 years bàbá yìí máa kú kò tọ́jà kẹta ní lípẹ̀dé kú ṣèbí bí pé tó jẹ́ ìyàwó bàbá ó gbókù bàbá pamọ́ wọ́n á pa àwọn obìnrin yìí o wọ́n á pa àwọn wicked people kí á làwọn tí bí lọ bá ààrẹ Ọbásanjọ́ ntí mo sọ Ọbásanjọ́ ní kó tètè gbélẹ̀ ó tètè gbélẹ̀ that is not the way to propagate the gospel of our Lord Jesus Christ bàbá tó jẹ́ pé àga tó jókòó lé àga ológbòni ló tẹ ìgbàdo bàbá ìyàwó tèmi ọba ní l'Abẹ́òkúta baálẹ̀ Adéwùsì sì ni olúwawo sì ni ó sì sọ ìtàn àti mọ ìtàn mi ní sọ jùlọ ìwọ ọba tó bá ti jọba orí àga tó jókòó lé àga ògbóni ni ìwọ tó bá mọ̀ pé Kírísítẹ́nì ẹ má lọ bẹ̀ don't go there torí o lè máa jẹ o lè jókòó sórí àga èṣù kó máa tako ẹ̀sìn wọn kó ló ti gba Jésù it's not possible ó lè kẹ́ tó bá wà ní Kristi ó di ẹ̀dá tuntun òun àtijọ́ kọjá lọ that is just it wọ́n ní Òbí ni candidate wọn tó ń gbé kiri nísìn tó ń fẹ́ kán Kírísítẹ́nì dìbò fún absolute failure ẹ̀ tù rí ọjà wọn nìyẹn ibi tó ti máa rí jẹ tó máa wà connected ní gbàgbé bíṣọ́ọ̀bù náà jẹ. ọlọ̀tẹ̀ l'Ọ̀ṣínbàjò òun ló jẹ́ kó máa pè ní Akíntọ́lá èmi pé Ọ̀ṣínbàjò lọ́lọ̀tẹ̀ mo sọ nígbà kan mo ní I doubt your salvation mo sọ sí pépà oríkà báwo ni Tinubu ló gbé ẹ síbẹ̀ tó bá sọ pé òkè ó sọ mo kà á ó ní Arẹ́gbẹ́ṣọlá ni àgbà bẹ́ẹ̀ ṣàrẹ́gbẹ́ṣọlá ló fi ẹ ṣe kọmíṣánná ọdún mẹ́jọ that is the question tó yẹ kọ́ ọmọ Yorùbá bí ṣàrẹ́gbẹ́ṣọlá ló fi ẹ ṣe kọmíṣánná fọdún mẹ́jọ àbí Arẹ́gbẹ́ náà kì í ṣe kọmíṣánná náà dà Tinubu ni let's break even Tinubu ló fi ẹ síbẹ̀ òun ló jẹ́ kó wọ́n mọ̀ ẹ́ as commissioner ó ṣe wá jẹ́ pé ọ̀gá ẹ̀yẹ wá fẹ́ contest ìwọ ló wá ní kó step down tó step down tì kí ló fẹ́ pè yẹ ọlọ̀tẹ̀ ni ó ṣe lè ṣerú ẹ̀ tó bá jẹ́ èmi náà tí mo bring ọmọ kan dìde tó wá jẹ́ pé ó kàn mí
pé kó yẹ kó step down ṣé mo ní láti bẹ ọmọ yẹn kó padà kó lọ bẹ Tinubu kó lọ reconcile pẹ̀lú ẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ ní restitution is in our Bible we need to restitute our ways kó lọ bẹ Tinubu kó pèsè kọ̀rọ̀ kó bẹ níta gbangba Arẹ́gbẹ́ṣọlá tó ń nà bẹ́ gàlàgàlà káàkiri ṣé kìí ṣe Tinubu ló gbé sókè Àlímọ̀ṣọ́ local government kan náà jọ wà ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ìgbà wo ni ọ̀tẹ̀ ó dópin nílẹ̀ Yorùbá ọwọ́ tó bá fún Yorùbá ló ń jẹjẹ wọ́n máa ń gé jẹ gbẹ̀yìn ni ẹ rí i pé wọ́n bẹ̀ sí sọ̀rọ̀ sí wọ́n wá rí Ọ̀ṣínbàjò bíi Júdásì kò yẹ kó rí bẹ́ẹ̀ èmi ò gbà ti Tinubu nítorí àwọn ẹ̀jẹ̀ pọ̀ àdánwò ẹ̀ tọ́lọ́run bínú sí but ìyẹn ò ní kí n má sòótọ́ kó lọ bẹ Tinubu kò dáa òun ni wọ́n fi ń sọ pé Akíntọ́lá ni ṣé kìí ṣe Akíntọ́lá ni tí ẹ̀ dé gbúrú jẹ Akíntọ́lá lọ ṣebí Awólọ́wọ̀ ló má Akíntọ́lá wá sílẹ̀ ní sí Nàìjíríà láti London ṣebí Tinubu ìlú mu wá òun ló fẹ́ ṣe commissioner báwo ló ṣe lè tán nú ẹ̀ bí kò ṣe kó lọ bẹ̀ as a Christian I'm not talking as a Christian kó lọ padà kó bẹ̀ ó dà bẹ́ẹ̀. ní 2 years ago nígbà táwọn ìdẹ́pọ̀ tó ń ṣépè fáwọn Boko Haram kí ni ayọ̀wọ́lẹ̀ mo sọ fún kí ni ayọ̀wọ́lẹ̀ kí ni kan làwọn èèyàn wa we are dealing with unbeliever Fúlàní kì í dárí jiyàn tó bá ilé jẹ́ pé Kristẹni tí wọ́n pè ní káfíìnì ló ṣe wọ́n ìdárí jiyàn ẹ má jà ṣépè o àti pé kò sínú Bible wípé ká ṣépè fún àwọn èèyàn burúkú wọn yes torí ẹ̀mí èṣù ló ń gbénu wọn ẹ jẹ́ ká dákẹ́ ṣẹ́rí exposition Christian ó ti pa wá lára mi ní apology láti rẹ̀ dà nígbà tá a bá la fẹ́ ṣe nǹkan á pariwo síta Holy Ghost wọ́n máa Holy Ghost ṣépè fún wọn show work ìyẹn òun ló wá tó ń bí wọn nú pé ṣọ́ọ̀ṣì ló ń gbógun lẹ́tí ń gbàdúrà làwọn yẹn fi wá ń lọ ṣọ́ọ̀ṣì lẹ́ni tí wọ́n fi ń pa àwọn èèyàn wà ńgbà tẹ́ bá dúró sínú church Holy Ghost fire consume them Holy Ghost fire tó ń pariwo tè ṣànídìí ṣé Fúlàní tó ń pa àwọn èèyàn wá ṣé wọ́n pariwo kó tó pa wá ẹni pé àwọn Christian yẹn lack common sense ṣé wọ́n pariwo ṣèbí yọ wẹ́rẹ́ wọn dẹ̀ wọlé wọn dẹ̀ pàṣẹ wọn wọn dẹ̀ lọ ṣé Jésù ń pariwo ní Bíbélì ṣé ó pariwo Ọlọ́run wa tó bá máa ṣàánú fún yàn ṣe bá kàn yọ wẹ́rẹ́ wọlé ni àwọn àpọ́sẹ́lì wà lé ṣe bó yọ wẹ́rẹ́ wọlé ni ṣé ó pariwo àwa là ń pariwo àwa la wá fún ọ lágbára ó di ìgbà tán bá tó change bẹ́ẹ̀ bá máa gbàdúrà ní kọ̀rọ̀ yàrá yín kẹgbà bẹ́ẹ̀ bá ń tẹ́ bá máa ṣe ní kọ̀rọ̀ yàrá yín ẹ wò ní wọ́n ti tún pariwo àwọn ọ̀fẹ́ muslim ṣé àwọn muslim náà ò ní máa bínú ṣé wọn ò ní bínú these are the things that is going on too much exposition àwọn ìgbàlódé bishop wọ̀nyí ó jọ mí lójú o èmi ò dúdú ẹ̀sìn burúkú tán gbé wọnú ayé ìdè o kò rí bẹ́ẹ̀ nígbà kan rí I was telling the bishop some time ago ṣe èsì mo ní 73 mo wọ ṣe èsì ṣé bá ṣe ń pariwo nígbà ìlélẹ̀ onira kí ló dé tí ṣe èsì báyìí ń tó ogun fi wọbẹ̀ ni àwọn ló fa ogun wálé nínú kọ̀rọ̀ abáfẹ́ ṣiṣẹ́ òru karùn àdọ́gbọ́n a gbọ́dọ̀ gbé sí pépà ká máa ṣépè fún wọn kò dáa òun ló jẹ́ kí wọ́n ti mọ ibi tí wọ́n wíìkì sí ohun tó ṣẹlẹ̀ kan nìyẹn a ti fi àṣírí Jésù sọ pé ó ní kó wọnú yẹ̀wù ẹ lọ kó o gbàwẹ̀ kó o gbàdá ó ní bàbá ẹ̀ tó gbọ́ ní kọ̀rọ̀ yóò sàn fún ní bàbá nǹkan tí wọ́n tẹ̀lé ni àṣehàn ló pa wàhálà kọ́lọ́n kó dáríjà àwọn bíṣọ̀bù yẹn they have misled the congregation of God they have misled them ariwo ni ẹlẹ́wọ̀n pa pé a ṣe pé dànù kò dáa nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn bet nígbà táwọn yẹn sọ pé kọ́ máa ṣe òru wọ́n ní prevention is better than cure mo support wọn kó má kàn dé kó máa waste àwọn èèyàn wa but on títí Christian bá papọ̀ tá a ṣọ̀kan tá a gbé politics Nàìjíríà yìí kúrò ẹni Christian tó bá lóun fẹ́ ṣe kó ṣe o èmi ò ní kó má lọ but I'm talking about the pastors ká gbódò àwùjọ ká ṣọ̀kan kí ìmọ̀ wọn kọ́ má ma owó tó ti gbé sí wọn lẹ́nu tó jẹ́ kán bá rí ya jẹ́jẹ́ ẹni kálukú wọn fẹ́ wà connected sí presidency kílẹ̀ fẹ́ fi ṣe o wà connected sọ́dọ̀ Ọlọ́run o fẹ́ wà connected sọ́dọ̀ presidency tó máa kúrò bẹ́ẹ̀ lọ́la tó bá kúrò bẹ́ẹ̀ tó tán ẹ máa wòran tó máa ṣẹlẹ̀ ṣèbí Nàìjíríà la wà tọ́kọ́ 2000 bishop jọ tọ́nà ń gbàdúrà fún Yàyà Bello wọ́n sọ mo watch it live wọ́n ní Ọlọ́run sọ fún pé he is the next president wọ́n àmọ́ kọ́kàn fẹ́ jókà ni wọ́n fẹ́ fi ṣe wọ́n kàn fẹ́ fi ṣe jókà ni kò lè débẹ̀ so bó ṣe jẹ́ ni gbogbo mẹ́sàn tán tẹ̀ ó dà
kọ́ máa kọ́ máa waste àwọn èèyàn wa ọlọ́run á sì gbà wá lọ́wọ́ àwọn fúlàní tó ń pààyàn wọ̀nyí. ṣebí ẹ̀ka prophecy lọ́dún yìí hardship continue ṣebí wà ní prophecy in 2022 hardship continue ọ̀nà àbáyọ bíbó ọ̀nà àbáyọ ní kí Yorùbá lọ kí Hausa lọ kí Ìgbò lọ mo sún sọ tó ń bá tí bíṣọ̀bù kan bá lóun mọ ọ̀nà àbáyọ ẹni kò gbé jáde ṣebí wà ní prophecy lọ́dún yìí pé hardship continue bó ṣe máa lọ nìyẹn 185 180 200 ní per litre petrol mo sì rà láàárọ̀ hardship continue àwọn olóṣèlú yẹn ti create unnecessary hardship sí Nàìjíríà wọn kó yẹ pamọ́ ẹ jẹ́ kó máa wọ nísìn Ọ̀ṣun nísìn ṣe bọ́n máa bọ́ sọ́ọ̀ṣun sí wọn á náwó mbẹ́ wọn á náwó nígbà election ẹ bá ṣe máa wà ní kọ́lọ́ àwọn ọmọ Nàìjíríà kọ́lọ́ máa gbàdá kọ́lọ́ ọ̀run gbà wá lọ́wọ́ àwọn ìjọba amúnisìn àwọn olórí yẹ àwọn ní problem Nàìjíríà wọ́n ti bà Nàìjíríà jẹ́. ẹ má ì tí ì jẹ́ adarúkọ bọ́tẹ́ bá wo prophecy bí 2020 2021 2022 tẹ́ bá lọ wò ó dáadáa sọ̀rọ̀ ló kú gbé jáde city gbé jáde paper yìí mo rò gbé jáde 2020 2022 2020 2021 2022 ó wà ń bẹ̀ kiri pépé Teslim Folani is a candidate to be reckoned with in 2023 gubernatorial election in Oyo State. Tó wà ń bẹ̀ dì sí ni ẹ̀ kì í ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ sọ tẹ̀sí òsì gbówó fún mi o torí gbà tí mo pariwo ṣèyí náà kò gbówó fún mi wọ́n tó dá èmi lójú tó yẹ mi yéké ni wípé bí Ṣèyí Mákindé rẹ kápẹ́ẹ̀tì gbogbo state ifá kó rẹ kápẹ́ẹ̀tì ẹ̀ lọ sí Èkó kó rẹ kápẹ́ẹ̀tì ẹ̀ dé ọ̀nà ilé mi ó ti lọ bó fò sókè mo tún repeat APC wọn mú kúrò mẹ́ òun wá yóò ti rẹwọ́ ṣèbọn ti pariwo nísìn ṣèbọn sọ pé Ọ̀ṣun ló kàn wọ́n ní lẹ́yìn Ọ̀ṣun Ọ̀yọ́ ló kàn àmọ́ òun gan mọ̀ báyìí pé iná yẹn ń jó lọ lẹ́bẹ̀ ok ẹ jẹ́ ká wò báyìí ó yẹ kó o mọ̀ ṣebí Tinubu wà bí 2 Saturdays ago ṣebí gómìnà Kano State àti àwọn ẹ̀wọ̀n fi joyè ṣé òun wà bẹ̀ ṣé kìí ṣe politics nìyẹn wọ́n ti ń gbẹ̀ láti lè kúrò bẹ̀ ẹni wọ́n ṣe pé Tinubu bẹ̀ kó tó kù sí mẹ́gbà èmi ò hẹ́tẹ̀ o ṣèbí wákàtí ló gbẹ́kẹ̀lé pé wákàtí máa dìbò fún wákàtí bò ó ti lọ Ṣèyí Mákindé gọ́vnà lẹ́ẹ̀kejì Ṣèyí lẹ́ẹ̀kejì sí ẹ gbàgbé ẹ má sọ̀rọ̀ ẹ má tẹ̀ wá interview mi fún Ṣèyí ká mi tẹ́ yẹ ti lọ ẹ jẹ́ ká mú mi náà ó ti lọ. Yoruba Nation mo sọ kíní kan fún yín election tí wọ́n fẹ́ di ní 2023 òun ló máa bí Yoruba Nation mi ní sọ bẹ́ẹ̀ ni wẹ́ẹ́ mọ́ election tó fẹ́ di yìí o ní 2023 tá à ń wò yìí ẹni kan fọkàn sí tá a bá sọ pé Yorùbá now ẹni kan pẹnu mọ́ wọn mọ kankan I'm in talking with God all the time mi ní sábẹ́jì àárọ̀ ọ̀sán alẹ́ òru àdúrà ni mi ní kankan mi mú coke mi mú wine mi lọ hòtẹ́ẹ̀ mi káàkiri 247 mo bá lọ́run sọ̀rọ̀ mo dẹ̀ ń gbọ́ wọn lọ mo mọ ohun èṣù yàtọ̀ mo sì mọ wọn lọ́run yàtọ̀ òní prophecy mi fi yàtọ̀ láàrin àwọn prophet Nàìjíríà 247 ni 247 láàárọ̀ bí mo ń rìn lọ orí àdúrà ni mo bá lọ́run sọ̀rọ̀ because I have entered an irreversible covenant with God pé Olúwa mo fàyè àti ìfẹ́ mi fún ẹ pátápátá ìwọ ló ní kí n yà mí sọ́tọ̀ kí n má ṣe nǹkan báyìí kí n má ṣe mo dẹ̀ ń tẹ̀lé ẹ máa bá mi sọ kí n máa gbóhùn ẹ election máa wà eléyìí tó ń sọ pé Yorùbá now ẹnì kan pẹnu mọ́ Yorùbá election tó máa jáde yìí òun ló máa bí Yorùbá Nation òun ló máa bí Biafra Nation ibẹ̀ ni Yorùbá ti máa jáde ẹnì kan farabalẹ̀ election yìí o ọba tí torí nǹkan ṣe nǹkan ni ọba tí à ń ké pè lọ́run òun ló ń torí nǹkan ṣe nǹkan n tó sọ fún mi ni mo sọ fún yẹn ẹnì kan máa gbàdúrà mo sọ fún pé a máa ṣe program lẹ́yìn eléyìí sí táwọn tó bá ṣe gbogbo program ẹ̀ máa ti map out àwọn àgbéjáde wọn á rí àwọn tó bá fẹ́ supporter kan supporter conference 6 months Yorùbá Nation àdúró ni torí mo believe wípé àdúrà ló lè ṣe àdúrà ló lè ṣe Yorùbá Nation àdúró election yìí gangan mo ti fún ọ ní sign
òun ló máa mú dúró. Tọ́lọ́run bá lè sọ wípé injustice ló máa bí Yorùbá nation ṣe bóun náà ló ń bí ẹni kan farabalẹ̀ mo mọ̀ pọ́kọ̀ àwọn ọmọ Yorùbá ti pòrúurú ẹni kan ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run. Sunday àti bàbá máa wá láìpẹ́ náà máa wá wọ́n wá bẹ̀rẹ̀ iṣẹ́ wọn àwọn ọmọ ibi tá à ń lọ gbà ṣùgbọ́n for now wọ́n sì rán dákẹ́ yẹ kan dákẹ́ ẹni pé mo sọ tó eléyìí gan mo ní eléyìí tí onítòní sọ kankan sì ní sùúrù náà iṣẹ́ ń lọ ebi kan ló ń ṣe o Ọlọ́run ọ̀run ń ṣiṣẹ́ lọ kò dákẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá Ọlọ́run ọ̀run kò dákẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá kò dákẹ́ kò sùn nítorí pé mọ̀ pé they have enslaved the Yoruba nation they have enslaved our people so that is it. I told Buhari nígbà tó wọlé mo ní I am one of the few prophets in Nigeria who take active interest in guiding our nation in the path of righteousness, peace and progress. Ṣùgbọ́n mo kórìíra corruption Ọlọ́run mi kórìíra injustice ti wà bẹ́ẹ̀. Yorùbá ní kàn fọkànbalẹ̀ kàn máa gbàdúrà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kàn máa gbàdúrà káwọn òbí tó máa lọ tó bá yá àwọn àgbẹ̀ àdúrà kalẹ̀ gbogbo wa máa support agbada kì í ṣàdúrà ilé ìtòrí kíní yẹn torí ilé ìtọ́ ń gbé kalẹ̀ lórí kíní wọ̀nyẹn tán láwọn ṣe kíní yẹn wọ́n kàn fi ń gbowó lọ́wọ́ àwọn ọmọ wa lábúròdì àwọn tán láwọn ṣe sún program yẹn wọ́n kàn fi ń gbowó ní náà gbogbo ilé ariwo tán pa tẹ́lẹ̀ wọ́n kàn fi ń gbowó lọ́wọ́ àwọn ọmọ wa ní ibi tó yẹ kán dàrẹ́tẹ̀ sí wọn dàrẹ́tẹ̀ wọ́n kàn fi ń gbowó lọ́wọ́ àwọn èèyàn wa yẹn olójẹ́ corruption wà wà ń bẹ̀ tán wà bẹ̀ sí accuse ara wọn eléyìí gbowó tán wà kó ẹ̀rẹ̀ jí bàbá kí tó yìí lára tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ but àwọn tó ń gbowó bẹ̀ ni ok à ń sọ̀rọ̀ Yorùbá nation kí ni June 12 ní ṣe pẹ̀lú Yorùbá nation kí ló ní ṣe June 12 dá dúró national issue ni ó yàtọ̀ sí Yorùbá nation then kí ni first tó ń ta káàkiri sí Yorùbá nation that is misplace of priority kí ni first tó ń ta káàkiri jẹ́ wọ́n tún ṣe títí wọ́n tún ṣe wọ́n dá Yorùbá football club lẹ̀ kí la fẹ́ fi yẹn ṣe wọ́n ti gbà ni ẹni pé wọ́n ti ń plan eléyìí ni ó jẹ gọ́vnà wọ́n ti ń pín oyè yẹn láàrin àwọn olè Yorùbá nation ti dúró ẹ ti ń dá Yorùbá football club lẹ̀ nígbà tó bá yà àwọn yàrá dé àwọn làwọn dá football dùn ẹ̀ wọ́n fi ṣe fẹ́ẹ̀sì wọ́n ta ṣẹ́wọ̀n kó lè ní wọ̀nyẹn ṣé o tó kàn nìyẹn àníká tẹ̀ sí gbà ná kó dúró ká tó mọ̀ bí tá a lọ wọn ò ṣe bẹ́ẹ̀ òun ló fi jẹ́ pé àwọn ọmọ yẹn wọ́n kàn fi Sunday Igboho wọ́n kàn fi make owó ní olè ní wọn Yorùbá nation tọ́lọ́run wáyé tó sọ fún atófihàn mi yóò dúró láìpẹ́ ó yàtọ̀ sí ilé tán corrupt yẹn they polluted everything owó ni wọ́n fi ń gbà wọ́n fi Sunday Igboho make owó ni àwọn babaláwo yẹn wọ́n jẹ́ màálù pa babaláwo oníṣẹ̀ṣẹ̀ wọ̀nyẹn wọ́n pẹja mo rí kan lọ́jọ́ tó ń pajá tó ní ṣe kí ní tán lọ ṣebí kankan náà tuntun lọ pààyàn Fúlàní ibi tán lọ́rọ́ nìyẹn wọ́n pààyàn bóyá àná jẹta ibi tán lọ́rọ́ nìyẹn ó dà nídìí ẹ̀ tẹ bá nìkan ẹ ti pamọ́ ẹ má fi àwọn ará bíi nǹkan tó ń ṣẹlẹ̀ ni nǹkan tó ń ṣẹlẹ̀ ni sójú Yorùbá máa dó bó ṣe jẹ́ ni 08023263603 08023263603.